àdúrà ni mo ṣe mo sì gangan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà ń fún ní nǹkan ọṣẹ kúnnú lé. mo kí yín níbi tẹ́ tí wò wá ní gbogbo àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. ẹ tún wò ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. Mo kí yín olótù àti gbogbo àwọn tó ń gbọ́ tó ń wà káàkiri àgbáláyé. Ẹ ṣeun. Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ọ̀tá kò ní borí wa. Gbogbo ọ̀nà tí wọ́n lè gbà lórí wa Ọlọ́run ò ní fún wọn ṣe. Mo gbàdúrà fún gbogbo àwọn tó nífẹ̀ẹ́ bí Bẹ́mbẹ́yẹ́kẹ́ iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Mo gbàdúrà fún Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ̀ ní wálẹ̀ òkèlè máa lọ ní orúkọ Jésù. Àmín. Àmín. Tọ́ ẹ ṣeun o. Ìròyìn abanínújẹ́ kan ṣẹlẹ̀ kì í ṣe ọ̀kan gan níbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án tá a wà yìí. Ìkan nínú adẹ́rìn-pẹ̀kẹ́ òṣónú tó jẹ́ ọ̀dọ́mọkùnrin lórí TikTok skit maker ni mọ́ pààyàn lẹ́rìn Samad, ṣùgbọ́n tí orúkọ stage name ẹ̀ tó ń jẹ́ Sanku Comedy. Àfààná àbí ìwọ̀n ìgbà lọ́wọ́ bọ̀ lónìí. Ìwọ ni ló wá jẹ́ jù báyìí. Wo mẹkáníìkì ya wèrè ọ̀dọ̀ ọmọ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ o. Wọ́n jẹ́ parọ́ fún ọ̀gá wa ti kọ́lé. Mo fọlọ́ ń búra lẹ́kí ní gbè. Iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ mẹkáníìkì iṣẹ́ olè ní o. Àṣé máa ń jalè gidi gan tààrà ní iṣẹ́ yìí. Sínú iṣẹ́ inú ó yà jẹ́ kí n dá ọ tán. Mọ́tò tó ń wo yìí mọ́tò yìí. Mo fọlọ́ ń búra. Iṣẹ́ tá a parí lára rẹ̀ iṣẹ́ 3K ní sọ́mọ yìí tá gbà lọ́wọ́ rẹ̀ 53,000. Mo fọlọ́ ń búra iṣẹ́ wà ó mọ̀ lélẹ̀ yìí. Ó má di gan wàhálà. A sọ fún pé ní amara kan 53K síbẹ̀. 3K láti rà. A yá wèrè gan. Ó yá àwọn tá à ń ṣe mẹkáníìkì àbí wàhálà ẹ̀ olórí burúkú ni wá o. A máa ń parọ́ o. Ó yá jẹ́ sọ fún ọ̀pá tí mo wà lọ́dọ̀ ẹni tó máa ta páàtì yẹn fún mi. Wọ́n á ní kán pélé pé ẹ̀ ló extend owó wọ́n máa send 53,000 sí ìmọ̀ àgbà 50. Wọ́n tún ní ṣí ẹ̀. Ó yá mo máa rí èrè ju ọ̀gá lọ. Ó yá bọ́ọ̀lù ti sẹ́yìn báyìí sí. Ìmọ̀ máa rèrè ju èmi lọ èmi senior rẹ̀ má wọ́n rí síríọ̀sì àwọn ìyọ̀gò ṣé ọ̀fẹ́ ṣe ṣe ìwé ṣe wèrè. Sanku tó ti parí iṣẹ́. ní o kò díẹ̀ inú kan mo tún sọ fún wọn pé ní kálíbà lóyà yóò tó. ọ̀pọ̀ wèrè ni wọ́n ní tó mójú ọmọlá ni ó tó máa ló wà lórí ẹkúnṣẹ́ jàre bàbá mi. bóun ní iṣẹ́ ti fẹ́ tí wọ́n ti bá parí pa bọ́nẹ̀tì dé kẹ́ gbọ́sẹ̀ ọkọ̀ yín kẹ́ máa lọ jàre. mọ́tò ṣe ló change kúrò lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. ẹran sì gàrí. Wọ́n mi kó change yẹn. kí ló ṣẹlẹ̀. no ẹni tó ṣẹlẹ̀ ni pé ní èmi ti bá wọn ṣàlàyé one or two báyìí. Máa jẹ́ kó change ọwọ́ ẹ̀ wá. Wọ́n mú kí mọ́tò mi. ó rẹ náà ló wà. ọmọ náà ló wà. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. kò sí àti ẹ̀yìn mọ̀pá fún ipò wà ní. lóṣù àbí. kí ló tó mú kí èdè náà ó pọ̀ fi. wẹ́ẹ́ ní ọ̀dẹ̀ wọ́n tó fẹ́ mọ̀ sí bíbí ọ̀bẹ. ó ti gbàgbé. ó jàre olúwa mi ẹ jàre. kí wọ́n tẹ̀. ó jàre. ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé a máa tún mọ́tò yìí ṣe. bẹ́ẹ̀ ni ló lè gbà lọ́ọ̀ mi. 53,000 ni ẹ jàre. bye. àbí ebi. ló lọ fẹ́ ra kíní tẹ̀ra yẹn. iná màá mi hàn pé ní ẹ̀yìn lẹ́ni mọ́tò mú sálàyé fún yín pé ní 3B ni pé. 3B lẹ́ni tẹ̀ra yẹn so ẹ̀yin gba ìlú. ẹni sùn. ẹni tẹ́ bá ti ṣe èbú ẹ̀ tí ń bínú nù ẹ dákun. Sanku ọ̀lẹ́bí sẹ́ jẹun èló lọ pé náà. mo sọ pé ní ta ṣe tẹ́lẹ̀ kí ní kan ta. ayé ìbàjẹ́. ó jáde láyé ìjàmbá ọkọ̀ lónìí ó gbẹ̀mí mi bẹ́ẹ̀. ọ̀rọ̀ yẹn ti mú oríṣiríṣi awuyewuye dání yàtọ̀ sí ti màmá Ògúnmọ́lá tán ṣeré tíátà ṣùgbọ́n tí ọmọ wọn tó náà jáde láyé ìlú òyìnbó lọmọ wọn yẹn wà ṣùgbọ́n a ṣì ń bọ̀ lórí yẹn jábẹ̀ látòrí Sanku Comedy. ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ sí lọ káàkiri kódà mo rí obìnrin kan tó tiẹ̀ ń fi Sanku tó ń fi ikú ẹ̀ ṣe àwàdà tó ń fi ikú ẹ̀ ṣe eré ó ti kú bí ìgbà téèyàn yọ̀yàn nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn míì ní ọmọkùnrin yẹn dọ́gbọ́n sí ni wípé báwo ló ṣe lè sáré ra mọ́tò bíi 25 million naira lórí eré kíákíá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ irọ́ ọmọ ọdún mélòó ni. so gbogbo àwọn nǹkan yẹn ó mú awuyewuye dání
ó má wuyewuye tó lágbára dání gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí àgbàlagbà olóye tó ti ní ìrírí nínú ayé, kí ni ojú tẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí gan? Ẹ ṣé olótù. Àwọn bàbá máa ń pa òwe kan, wọ́n ní má fi kú yọ̀ mí. Kódà orúkọ àwọn kan tiẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀, má fi kú yọ̀ mí. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, wọn ò mọ bọ́n ṣe máa ń sọ̀rọ̀ rárá, wọn ò mọ bọ́n ṣe ń dá sọ̀rọ̀. Although mi sábà blame ọ̀pọ̀lọpọ̀ náà, ṣe mọ̀ pé ẹ lè fi follower wé leaders torí ìrírí jura wọn lọ àti pé téèyàn kó síwájú ó jura wọn lọ. Bá bẹ́ẹ̀ bóun ṣe hùn kó rí, wọn kì í fi kú yọ èèyàn. Lábẹ́ bó ṣe hùn kó rí, wọn kì í fi kú yọ èèyàn torí pé kí ni tẹni tó dé la rí, tẹni tó ń bọ̀ ẹnìkan ò mọ̀, kò sẹ́ni tí ò ní kú. Ìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ kan. Èèyàn kan jọ̀wọ́ lẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ mi náà pé nǹkan báyìí mi ò tiẹ̀ monitor wọn. Mo wá lọ sórí íńtánẹ́ẹ̀tì, mo lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ wò. Mo wá rí wípé àwọn èèyàn sọ oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe sọ yìí náà ni. Ṣùgbọ́n tèmi kan rí bẹ́ẹ̀ ni pé ṣe rí àwọn ọ̀dọ́ tó wà ń tà ń sìn. Is it not a week ago? Mo ka átíkù kan online. Ibi náà dẹ̀ ti máa ń rí àwọn àpẹẹrẹ nígbà tó wà ń lo òyìnbó. Ṣé gbogbo etí à ń sọ Nàìjíríà pa àwọn kan ń ṣe yahoo, wọ́n ń ṣe gbá yẹn. Àwọn tó ṣe yahoo táwọn ará bí àwọn òyìnbó yìí ò sí, àga àwọn Chinese. Ṣùgbọ́n ẹ lè gbọ́. Ṣé yìí sì? Ṣùgbọ́n àwọn èèyàn dúdú àga Nàìjíríà ṣe arími ti pọ̀ jù. Ká tó ṣẹ́jú pẹ́, mọ́tò bàbá ẹ̀ òrò rí wa lọ́ra. Nǹkan tí ẹ máa ń fowó pọ̀ tí ò ń pariwo. Ṣé yìí sì? Otherwise, àwọn èèyàn á máa tútùkùtù ni. Wọ́n á máa tútùkùtù ni, kò sí nítorí sọ́ǹpa ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ fún àwọn èèyàn, táwọn èèyàn bá ti mọ ohun tó fẹ́ sọ nípa èèyàn, tó bá rí náà máa sọ. Ìwọ tó wọ́n fún wọn lọ́rọ̀ sọ. Ṣọ́ọ̀bù yẹn sì. Ṣe rí mi ní parọ́ fún yín, olótù. Ojú mi ti rí nǹkan Nàìjíríà yẹn o. Nígbà tí mo gba iṣẹ́ yìí. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ mi ní parọ́ fún yín, ọwọ́ wo mọ́. Ṣé mo ránṣẹ́ Ọlọ́run? Máa kan máa ń ta fíìmù ńgbà kan. Bẹ́ẹ̀ ni, máa yẹn sọ fún mi débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí à ń rí ilé tí wọ́n tó àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń ta fíìmù. Oníṣkàmà, onífọwọ́nà ló pọ̀ nù wọn o. Fún ẹni tó ta fíìmù tó rọ̀ ọ̀bẹ yẹn fún mi, ó dẹ̀ ti ń ta ṣiṣẹ́ ẹ̀ for the past 5-6 years. Ohun tó bá dàbí irọ́, ó bá send àwọn website oríṣiríṣi sí mi. In fact, mi ti ẹ̀ mọ̀ nǹkan tí mo lè sọ. Ṣé wá rí pé àwọn tó ń sọ̀rọ̀ wọ́n rọ̀rọ̀ sọ. Ṣùgbọ́n èmi ò ní láìkí ṣe rí ẹni bá bí ọmọ láyé kò ní máa wíṣẹ́ ọmọ lọ́mọ ní bátì torí Ọlọ́run ló ń fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. Mo ṣe wà ẹ̀sìn kò sí tí wọ́n lè ṣe tí mo lè condemn ẹ̀ because agbọ́ story solve. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dé èèyàn nínú Bíbélì àwọn náà ti ṣe ní tí ò dá sẹ́yìn. Ìgbọ́n kí ẹ máa fi kú yọ̀yàn kò ṣe tó bá àṣà Yorùbá mu. Ìjẹ́ àgbàgbé ẹ̀ ní tèmi kàn fẹ́ sọ for now nìyẹn olótù. Ẹ ṣeun. Kò pẹ́ BBC wọ́n lọ sílé Màmá Sanku níbi tí ìkan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ṣé ń gbọ́ mi? Mo ṣe ń gbọ́ yín sí ni. Ẹ ṣeun. BBC lọ sí ilé. Mo ṣe ń gbọ́ yín ni. BBC lọ sí ilé ìyá ọmọkùnrin Sanku yìí. Ọ̀rẹ́ rẹ̀ kan náà wà níbẹ̀. Ìyá wa ń sọ̀rọ̀ ó ní ó láwọn èèyàn ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ jáde nípa ọmọ àwọn pé kò máa sí ní tó jọ wípé àwọn àáfàá rẹ̀ oríṣiríṣi ọṣẹ ni wọ́n fún un, oríṣiríṣi ọṣẹ kún inú ilé pé ṣùgbọ́n kì í sábà lò pé má sọ pé olùkọ́ ní òun mọ̀ mi sábà gbàdúrà fún ẹ máa gbàdúrà fún wa. Mo ní táwọn èèyàn sọ lọ́nà pé bóyá oògùn owó bí kan ní. Sanku ẹni tó ti wà ní tó ti ṣe pé tẹ̀sí tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè kó nǹkan mọ́ fi ṣe transport lásán kò sáré o Sanku kọ́ ló wa mọ́tò o
kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn ríjì ló mọ̀ wá mọ́tò rẹ̀ mọ̀ wá carefully kì í ṣe wá kí ní kankan ló wà mọ́tò ọ̀tọ̀lẹ́ni tó wà mọ́tò for the first time báwọn ọ̀rẹ́ mi nìyẹn o. ọ̀gá ìgbésẹ̀ tí wọ́n mọ́tò ló wà mọ́tò. ríjì ò gbọ́dọ̀ mọ̀ pé sáwọn ti kú o. ó gbọ́dọ̀ mọ̀ bẹ lọ́sítà ó gbọ́dọ̀ mọ̀ yàjẹ́ mi ọlọ́run o. lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ní ẹ̀wà yìí ìlú Òṣogbo la wà ní ilé màmá tó bí Adẹ́rùn Pòṣónú Sanko Comedy. wọ́n ní àdúrà ní mọ̀ sí ọmọ ìsìn kankan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà ń fún ní nǹkan ọṣẹ kúnnú lé nígbà ní ìtọ́wọ́ alẹ́ mo ní sàmáyé sáńkúbò láti ṣe gbogbo àwọn tí wọ́n kó fún ọ ìwọ̀n lè mọ̀ wọ̀ ní iye sáwọn àdúrà wọ́n ṣe sáwọn kó fún àdúrà ní àdúrà yín nígbà lórí wa àdúrà yín nígbà lórí wa àdúrà yín ó sì gbà délẹ̀ wọ́n ní tí bá tó ti padà wálé màá pè yín kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́rù oúnjẹ bọ̀ nígbà iṣẹ́ ìdòwò kẹ́rù oúnjẹ bọ̀ kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́jẹ̀ sí mi náà kí n tó bá yín rajà tẹ́ mọ̀ ta ní tí mo rí rè ọ̀nà ọ̀gán ní ìsìnkẹ́ kò tí ì pòṣù kan tí ẹ lọ ọlọ́run bá o lákùúté èèyàn tó tiẹ̀ ṣe kéré kẹ́ má ti sọ má ti pè báyìí ó ní mọ́ bá ṣe fi léṣe fọkàn yín balẹ̀ ọmọ bí léṣe wà ẹ jèrè gbogbo ẹ yé fọkàn balẹ̀ gbogbo wà lájẹ èèyàn ìdí mo ní ọlọ́run o ṣàkú ṣàkú onígbìyànjú àtàlọ́wọ́ bá ń kiri òun náà wọ́n kiri ata ìmọ̀tọ̀ ya tó kéke yọ tó ṣe wò nímọ̀ bẹ́ẹ̀ onímọ̀ ní kiri ata mọ́ ẹ jẹ́ ń fèsì kọ́mẹ́dì yìí mọ́ ọlọ́run ràn lọ́wọ́ tẹ̀ tí bá ń tíráì tó tí bá ń tíráì tó bí bá ń kiri àti gbogbo àwọn èèyàn fi dó ọmọ wájú òkiri mọ́ gbogbo àwọn tí mọ́ra ta lọ́wọ́ rẹ̀ wọ́n àmọ́ bá mi sọ àrọ́mọ yìí mọ́ mo ní ó ti sinmi kò kiri ata mọ́ ní ìlọ́mọ mi fi fèsì tó fèsì yìí kò sóògùn owó èmi náà gbọ́tà èèyàn ń sọ wọ́n lẹ́mọ mi tó tojú bọ̀ èmi fọmọ mi ní nǹkan kó ń lò ó yóò ní mọ mi àdúrà ni mo ń ṣe àdúrà yín nígbà lórí wa àdúrà ni mo ń ṣe èmi fọmọ mi ní nǹkan tó yàgò ọ̀sẹ̀ yìí yóò ní mọ mi ẹ̀sà gbé lẹ́nà ọlọ́run o ọmọ mi ò tojú bọ̀ lé olóògùn kọ́mọdé kankan omi gbogbo kálukú ṣe sọ èmi náà ń gbọ́ wọn ń gbọ́ tí wọ́n sọ pé ọmọ mi tó tojú bọ̀ ọmọ mi ò tojú bọ̀ bí kankan o ẹ̀yìn fọwọ́ mi ní nǹkan kó lò ó àfàdúrà kódà àfàrẹ́ wà bí. ọ̀rọ̀ yẹn wá ní ó jọ gàté kò jọ gàté wọ́n ló fẹsẹ̀ méjèèjì tiro ọ̀rọ̀ rèé ẹ gbọ́ kí ni tẹ̀lé sọ lórí yẹn náà. olótù àgbọ́yé. láti ìgbà tí mo ti wà kékeré mi ò sọ pé mo kéré bẹ́ẹ̀ náà tí mo ti di pé mo mature age of 20 something years wọ́n ti máa ń sọ ọ̀rọ̀ kan lójú mi wọ́n ra lé ayé gbé ni. mo máa ti gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà mi jẹ́ ṣe kìrìsìtẹ́nì rárá dépò mo fẹ́ gbaṣẹ́ ìránṣẹ́ kankan. ṣe rí Yorùbá wọ́n bí wa sínú pé kéèyàn máa sáré bó ṣe máa dáa fún. ó wá depend lórí àwọn tó bá bá rìn àwọn tó bá fọ̀rọ̀ lọ ìmọ̀ àmì lọ sọ́dọ̀ àfáà èmi àmì lọ sọ́dọ̀ wòlíì èmi àmì lọ sọ́dọ̀ àwọn adáhunṣe èmi àti ẹ̀kọ́ lọ sí gbogbo everywhere ṣùgbọ́n wọn ní fọ́ọ̀sì ẹ̀ ò torí pé kíni gbogbo àwọn táwọn sọ̀rọ̀ náà béèrè owó lọ́wọ́ ẹ̀ kò sí ìtawà òkojúbọ̀ ní gbogbo kíní kò sí kan tó gbé wa lọ ńbẹ̀ mi ìbá wọn ṣoògùn owó rí mi ìbá wọn tẹ́ kankan dì tí bá ti rí i pé má ti ẹ̀ ti débẹ̀ gbàrà báyìí èmi àtọ̀rẹ́ mi lọ síbi ìkan pásítọ̀ tiẹ̀ lélẹ̀ nígbà yẹn mi mọ́tò owó àbá ní mọ́tò lẹ́wọ̀n àméjì ló bá yọ àtẹ́pà àdé drive ọ̀dẹ̀ sọ fún ọgbóná gan onírọ̀ gan ọ̀dẹ̀ mọ́tò là ń wà mo wò pé ìbẹ̀rẹ̀ ìjìnà bí nǹkan mo ní mo rí wèsì owó mọ́tò àbí àlọ́sọ́dọ̀ adáhunṣe mi náà tẹ́ pé ọ̀rẹ́ mi akọ́ máa wo lẹ́lẹ́ta wọlé àti wọ́n tó fẹ́ help èèyàn ló ní help ara ẹ̀ from yẹn sí so ó possible ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ ẹ mọ̀ pé ẹ bá ti rí pé ó ti ń lókìkí òun náà ní fẹ́ dúró ó wá lè lọ sí wrong channel ó lè lọ sí right channel ọlọ́run nìkan ló èmi ò ń dájú èèyàn ọlọ́run ló ń dájú èèyàn mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn gbogbo fíṣọ̀ kan lèèyàn máa ń sọ jáde o from yẹn sí Bible sọ pé the spirit of prophet subjected by prophets nǹkan tó ọlọ́run máa fi nǹkan hàn mí lójoojúmọ́ ṣùgbọ́n tó náà bá fún mi ní authority láti sọ mí ní sọ mo sọ tún mọ̀ ẹ̀fín lọ́jọ́ ẹ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń sọ̀rọ̀ yìí fún
òye wọn bí ẹ̀yin wọ́n lè pe prọfẹ̀tọ̀ dùmù ní ẹ́ wọ́n lè pe wọn ní nǹkan tó dáa nítorí wàá fọ́nì ni pé Ọlọ́run sábà fi nǹkan tó dáa hàn yàn púpọ̀ nǹkan tí ò dáa tí máa lè tètè control tí máa lè correct lọ́ọ́ máa sábà sọ fún yàn tó ti yẹ yín sí tí ó máa tún fà á nìyẹn olótù. so irú ọṣẹ tí màmá ẹ ní ó kúnnu lé pé ọṣẹ kúnnu lé yẹn tó ń sọ yẹn àwọn èèyàn ní ara tó ń sọ rí o pé ó ń wẹ ọṣẹ nìyẹn ṣé n tó burú ni kó wẹ ọṣẹ. mo sọ fún yín lẹ́ẹ̀kan anybody ló ń sáré ara ẹ̀ ok yẹ́ béèrè kíní kan lọ́wọ́ yín mo lọ sọ́dọ̀ àbá kan gbà tí mo sì ń sáré kiri láyé nílé ayé bẹ́ẹ̀ mo ti máa ń wo àwọn wòlíì mi àtàwọn àfáà mi àbáwọn nǹkan tó máa ń pàwọn ṣe nǹkan yẹn mo ń sọ̀rọ̀ kan fún ìyàwó mi lánàá lórí ẹ̀yìn sì lórí àwọn èèyàn tó ń gbọ́ mi káàkiri àgbáńlá láyé ìgbà míì gbàgbé sùn lẹ̀ ní ìgbàdúrà kẹ́ tó sùn wọn bí mi lé kí n tráyẹ̀. Kí ló dé. kí n fẹ́ sùn kí n má gbàdúrà tí ẹ̀mí àwọn èèyàn wà ní ọ̀ndà mi ẹ̀mí àwọn èèyàn tó wà ní ọ̀ndà mi tó bá ti rẹ̀ tó wà yìí nínú káńsà sílẹ̀. tó bá ti rẹ̀ yìí tẹ́ ẹ̀mọ̀ gbà tó ń gbé yín lọ ńkọ́. kò sí bó ṣe rẹ̀ mí tó màá ti prógrámù ẹ̀. ẹ tó wà lójú ogun kì í sùn wọn á ka iná bẹ́ẹ̀ ni. kò mà sẹ́ni tó mọ̀ gbà tó ń máa ń gbé lọ. ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa ẹ jọ̀ọ́ Alani Nightingale mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólókò yín ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale kẹ́ ẹ like wọn kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle ní YouTube ní Facebook ní TikTok Instagram X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá orin wọn tí wọ́n pè ní Ajágbéegun kí ló túmọ̀ sí Ajágbéegun ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni ẹ lọ gbọ́ orin yẹn ó kún fọ́fọ́ torí àwọn orin ọlọ́gbọ́n àwọn tó ti mà Alani Nightingale mọ̀ tá à ń sọ ẹ lọ wò ó kẹ́ subscribe kẹ́ follow kẹ́ comment ẹ jẹ́ kó yé wọn pé àtòrí Bẹ́mbẹ́yẹ́kẹ́ gan lẹ ti wá wò ó tèmi tí ń tòótọ́ mo nífẹ̀ẹ́ yín ẹ gbọ́n tí Alani Nightingale tó ní fún yín. How you all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much on open. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what you got to do to participate? Just go and listen to the new song, Ajágbéegun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready. Keep in touch. Very soon, we are going to be doing some more challenges and we will be doing a lot of giveaways. Bye for now and thank you. Oorun òjijì àti àsìkò tó máa ń gbé yín lọ ní. Oorun òjijì ó yà sọ oorun alẹ́ mo ti program time mi kódà mi ò sẹ́tì aláàmọ́ sí gbogbo nǹkan ó ti máa wà bẹ́ẹ̀ tàbí kí n jí lára kí n má gbàdúrà ní àná nìkan ṣé mẹ́yà tó pè mí fún káńsà tẹ́ pé gbogbo ẹ̀ kí ni ẹlẹ́mi lọ́wọ́ ni o wọ́n máa sùn kí n máa hàn kí ló lọ́ máa sọ ń pa mi o tó jẹ́ tí mo gbà ni wọ́n lẹ̀ lẹ́ni tó ẹni tí iná ń jó nílé kejì ẹ̀ kò ń sòrun àsùnpìyè iná ń jó ilé kejì ẹ̀ báyìí wá ló ń sùn òun lálàá tó mọ̀ ó lè wá kẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ ó tọ́ nìyẹn náà kí mo wá ń bọ̀rọ̀ lọ́nbẹ̀ ni pé ṣe rí ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ ilé ayé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ kálukú ló dẹ̀ ń sáré kiri kálukú ló ń sáré kiri Ọlọ́run jẹ́ ká sáré síbi tó máa yẹ wá ni ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ yẹ yín sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ ń wò lé nìyẹn ẹnìkan ń ṣe gbá ìfúntẹ́ mọ́ ọba àlú anybody ò dédé káwọ́ gbéra à ń sọ pé ogun láyé tí wọ́n ní kó máa sùn lójú ogun ni àbí ẹ̀yin ò gbọ́ ogun láyé rí ẹni tó fẹ́ lọ jagun yẹ̀mí àmádàdá ní kápá dáyà jẹ́ wòlíì
èmi àmúbọ̀ dání ká ní mo ẹ jẹ́ àwọn àfa èmi àgbé machine gun káwọn ẹ jẹ́ àwọn adáhunṣe kálukú ló mọ̀ ó ti fẹ́ jagun ayé ẹ̀ tó ti yẹ yé sí ṣùgbọ́n bí tí kálukú ń wá agbára sí ọ̀dọ̀ ní tí èmi kàn rí ni pé nígbà tí àwa wà nírú èjì ẹ̀yẹn tó 25 years ní ọmọdé mọ́ àwọn tẹ̀tí kò lè ti pẹ́ náà ìyá ẹ̀ gbọ́dọ̀ máa mọ̀ nǹkan tó ìyá ẹ̀ lẹ́kọ́ máa mú jáde ẹ tó understand ìyá náà sọ ìyá náà ni ẹ tó ní ìyá ẹ̀ ló mú lọ sí àwọn ṣe ló tún yà á lẹ́nu àbẹ́ ìgbọ́ bẹ́ẹ̀ àwọn ló ní àwọn àfáà tó pé àwọn àfáà rẹ̀ gan ló ṣe wòlímọ̀ fún un pé àwọn àfáà ẹ̀ gan wà ń bí ó ń nawọ́ sáwọn àfáà yẹn lẹ́yìn pé àwọn àfáà yẹn gan ló ń pé àwọn àfáà rẹ̀ máa ń fún ó ṣe yé mi ni ó ṣe yé mi sìn ni mo rò pé ìyá ò mọ̀ sí tẹ́lẹ̀. no wọ́n ló kúnlé wọ́n ló fẹ́ kúnlé. ìyá ẹ̀ ló mú lọ lé kéwú ó dẹ̀ ti mọ àwọn àfáà yẹn kò ní ẹ̀ lè máa tẹ̀lé lọ́mọ náà wọ́n ti yọ ọmọ rà rẹ́dì tí ó ti yẹ yín sìn nítorí mi kàn fẹ́ sọ fáwọn ọ̀dọ́ ni pé kan sáré mọ níwọ̀n ibi tó máa dé ló máa dé. ẹ má bínú ṣé ọṣẹ tó wẹ̀ yẹn ṣọ́ọ̀ṣẹ tí wọ́n ló ń wẹ̀ yẹn tí wọ́n tán ló kúnnu lé yẹn tó burú téèyàn bá wẹ̀ ọṣẹ ni. ọṣẹ poríṣiríṣi tí ó wọ láàárín nǹkan lórí láì èèyàn lè gún èédú mọ́ṣẹ́ ń sìn èèyàn lè gérí èèyàn mọ́ṣẹ́ èèyàn lè gẹ́jẹ́ èèyàn mọ́ṣẹ́ èèyàn lè gún yẹ̀pẹ̀ mọ́ṣẹ́ ọṣẹ náà la máa pé bò ti dúdú kí ló yẹ yé sí àwọn tó fi ṣe é kí ló yẹ sí Ọlọ́run ló lè tún yẹn wò ṣùgbọ́n tèmi kàn mọ̀ ni pé àwọn ọ̀dọ́ wọn ṣọ́ra torí pé kí mò ń gbọ́ yín. àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn kan lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ní àwọn àáfàá ló pa Ṣáńkú àwọn àáfàá rẹ̀ tó ń ṣọṣẹ́ fún ló pa ṣáà lè sọ pé àwọn àáfàá yẹn ló pa. tẹ́rí olótù ẹ jẹ́ kí àwa Yorùbá yìí ṣọ́ra o àwa Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra wa o káyé dẹyẹ síra wa ṣọ́yọ̀gbọ́n sí i àbọ̀ fògùn fàá bá wọn lé. wọ́n ní bẹ́yà ti fi nǹkan sí ọṣẹ. wọ́n máa ẹ gbọ́ mi wọ́n máa ń sọ fáwọn èèyàn tẹ bá rí wòlíì kan tó ń lo àwọn èèyàn nílòkulò tẹ bá rà àfa tẹ jẹjẹ yín lẹ lọ bá kò wá bá yín náà ẹyẹ yín lẹ lọ bá bí ó ṣe sọ fún wa pé wádìí ohun gbogbo dájú káàdì òtítọ́ mú ibi ká máa àkánjú lẹ́mí ṣe ń kó sọ́wọ́ ẹgbẹ́ mi ṣe bá wọn fẹ́ ṣe àsìkò kálukú ò ní fò àfa àmàdúkò jẹ́ gí ara ẹ̀ ní wọn ló máa lọ bá ń lé o wòlíì tàbí pásítọ̀ jẹ́jẹ́ wọn ló wà ní chọ́ọ̀chì wọn ló bá wọn o bẹ́ẹ̀ làwọn adáhùn ṣe náà kó tó di pákànjú gbàdúrà sọ Ọlọ́run mo fẹ́ lọ ṣe nǹkan báyìí Ọlọ́run fọ̀nà hàn mí kan tó máa ṣe ó lè take time Ọlọ́run ìjọba àkàbọ́jà là lásán ni wàhálà sọmi yẹn sì ṣùgbọ́n ká sọ pé ẹnìkan ló pa ẹnìkan ló ṣe gbá ṣé wọ́n rí mọ́ lọ́wọ́ wọn ni ẹjọ́ tí ò ṣe é rò ní court ẹ mọ̀ pé bó táwọn sọ yẹn law is not by emotion it's about proof. So kí ni kò máa tí ó ti rí bó ṣe ń sọ ọ̀rọ̀ àwọn afá ẹ̀gbọ́n ti jẹ́ kí kí n tẹ̀ máa ro Yorùbá gan kí ni kò máa bí mi sáà Yorùbá gan pàápàá ó jẹ́ pé ká máa bá tíra wa jẹ́ la máa sọ̀rọ̀ èèyàn ṣé èèyàn ṣọṣẹ fún èèyàn sì ń ló pa ṣé ẹmọ lọ́ṣẹ tó ṣe fún ni àwọn afá ló pa àwọn kìnnì kan ló pa kí ni wọ́n fẹ́ gbà nù kú ọmọ lọ́mọ ṣé wọ́n fẹ́ jẹ́ ni ọ̀sẹ̀ tí ò ní kú náà ẹlòmíà kú náà ń jẹ́ tán bí ẹlòmíà kú jẹ́ kékeré ẹlòmíà kú lágbàlagbà so kò mean anything ní àná ni àwọn sọ̀rọ̀ àti ìyàwó mi ọmọ mi kan wà bíbá ìyẹ́ ẹ̀ 99 years ní kó tó kú ó dẹ̀ kú last month 99 years kò dẹ̀ sí kiri ọkọ̀ sísà mi kan wà 85 ni mo ti ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò ló paracetamol rí kò dẹ̀ kó lówó lọ́wọ́ 85 kò dẹ̀ ló paracetamol rí ẹjọ́ tó ti bí ọjọ́ sọ fún mi so ilé ayé yìí is a mystery so akọ̀lẹ̀ máa sọ pé nìkan ló pa ẹnìkan láì ní proof tó mọ́ láwọn àfáà ni kọ́ mọ́ proof wọn jáde ṣùgbọ́n mi ò ní ká máa bára wa jẹ́ àgàgà Yorùbá ká máa fi kẹ́ni ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá sáwọn èèyàn bí a tó ní kí wọ́n ṣẹ̀ sí bí oníṣẹ̀ṣe ni ìwọ wa ń bá àfáà jẹ́ kìrìsìtẹ́nì ní ọ̀nba mùsùlùmí jẹ́ kí ló fẹ́ gbà ní gbogbo tá ìṣe olùbá tèmi jẹ́ kó ní kí n tẹ̀lé lọ chọ́ọ̀chì náà àbí tẹ̀lé mọ́ṣáláṣí tàbí wọ́n bẹ̀ ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ no ìfẹ́ lọ́lọ́run fi dá ayé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ìyẹn ti kú nìyẹn so kí ká bá yẹ kẹ́dùn ká dẹ̀ wàásù fún kí àyẹ̀kọ́ kó máa ronú ká nǹkan rè jẹ́ gbogbo ìtọ́ ń sọ ikọ́ ló máa help wọ́n ti sọ nípa ti Mohbad tí ó jí ni kò jí náà kọ́dà kan pẹ́ tó tọ́ ní pọ́n ló pa tí ó yẹ fẹ́ dín kọ́dà kọ́kọ́ náà so àwọn youth ní ká bá sọ̀rọ̀ kó wà very careful lẹ́gbẹ́sẹ̀ tó bá máa gbé torí pé kí ni at the end of the day ní tó máa padà já sí rè
tẹ́ bá ti ń gbé gbèsè lẹ́yìn òbí ẹ̀ tó ti ní brain púpọ̀ yóò máa ní problem ó affect àwọn náà one way or the other ní táwọn òbí wa ní kọ́là wá rí so kò sí bó ṣe lè lówó lọ́wọ́ tó má jẹ́ kí owó yẹn push ẹ kọjá brain yẹn because ní táwọn òbí ẹ mọ̀ kọ́ ló mọ̀ kò sí òbí náà tó máa fẹ́ ṣe ọmọ ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ mọ́mí ò gbọ́dọ̀ gbọ́ kíní kan at the end of the day tí wọ́n padà já sí tí wọ́n take advantage ẹ̀ òbí kan lè wọ́n lọ sí ilé babaláwo kan sí ilé àfáà kan sí ilé wòlíì kan sí wọ́n á máa wo tòbí ẹ̀ mọ́ lára ṣùgbọ́n kò dá lọ bìkan tó ẹ̀kọ́ kékeré ni ẹ́ kò sí nǹkan tó lè ṣe torí àwọn tó lè experience ò tẹ̀lé ẹ lẹ́yìn check get me I'm talking from the experience of this work ẹnìkan kò èmi ń jẹ́ kan ọlọ́mọ kìíní kan àwọn òbí ẹ̀ ń kọ́ ó lóun ti dàgbà ó dàgbà at what age 21 ó ní yes ẹ lọ́ọ̀ sọ pé mo ní lọ́ọ̀ là ń sọ̀rọ̀ spirituality lọ́ọ̀ sọ pé à ń sọ̀rọ̀ spirituality sọ̀rọ̀ law of the country say when you are 18 you conditions on your own mo ní wà very careful wá take advantage yẹ ṣòwò sì jẹ́ nìyẹn olótù. àwọn kan lọ sí comment section wọ́n wá sọ̀rọ̀ kan o wọ́n ní Sanku wípé ó ṣe máa ra mọ́tò tó bí 25 million pé bó ló ti lè rí owó yẹn pé wọ́n ti dọ́gbọ́n sí rèé pé ibo ló ti rí owó tó bẹ́ẹ̀ yẹn láti lọ sọ pé òun fẹ́ fi ra mọ́tò Lexus Jeep ńlá bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́. olótù ṣẹ́rí olórin kan kọrin kan gbà kan ó ní ọmọ yín kọ́lé alájà 6 ìwọ kọ́lé alájà 1.5 ó wá ń porí ọmọ náà láì dáa olórin kan kọ orin yẹn. èmi ní Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation mo fi àsìkò yìí pè gbogbo wa ọdún yìí tún ti dé the 3rd International Àdìrẹ and Cultural Festival ọdún gbogbo wa ni o mo rọ gbogbo èèyàn ẹ̀túyàyà jáde ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa ẹ jẹ́ ká wá gbé lárugẹ ẹ jẹ́ ká wá di àṣà wa mú oríṣiríṣi eré orin ìdíje àdìrẹ láàrin àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ẹ lọ sórí ayélujára wa www.asaniandadukefoundation.com.ng ẹ lọ tẹ participate kẹ́ tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀ ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó ẹ fẹ́ fi ṣe ìkómọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409 ẹ ṣeun. ṣẹ́rí ẹ̀rọ náà bà mo ti sọ̀tọ̀ kan fún yín ìfẹ́ sọ bí mo wà ṣẹ́rí gbogbo wa kọ́ la máa lówó lágbàlagbà gbogbo wa kọ́ la máa lówó lọ́mọ kékeré ọlọ́mọ bó ṣe ń tó nǹkan ẹ̀ tọ́mi eyín sí àgbọ́yé máa tán pé Olúkáyọ̀dé yẹn máa ní FCC yẹn ó sọ̀rọ̀ kan jọ kan ó ní ọmọ 17 years ṣé ń gbọ́ o ó lóun dẹ̀ fún fóònù ó láwọn arrest ẹ̀ ní ó lóun fún fóònù nọ́mbà òun ó ní under 3 minutes ó dẹ̀ wọ ní àkáǹtì ó dẹ̀ wọ gbowó yẹn jáde ọmọ 17 ṣe mọ̀ pé brain yẹn sìn kò ṣe brain tó dá lóró fún bẹ́ẹ̀ lọ́mọ 17 mi náà tẹ́ pé ó ní brain láti ṣe nǹkan tó máa sọ di dẹ́ expect bẹ́ẹ̀ ṣe ń wò mí sìn ẹ̀dùn náà ní kí pastor mi lówó lọ́wọ́ prophet mi lówó lọ́wọ́ ṣe mo yẹ share tí mo rà ẹ mo yẹ share tí mo ní ẹ mọ business tí mo ń ṣe tẹ́yìn òkè ẹ̀ lè mọ̀ rárá tó bá dọ̀ láti ẹlẹ́mìí àti kípa ló ṣe ṣe nígbà ló bẹ̀rẹ̀ náà a ò rí bákan náà ẹ má jẹ́ ká máa fi ohun tí ò jọra wọn wéra wọn èèyàn lè lówó lẹ́gàlè tí ò dẹ̀ ní ṣe tí ò dá olórin kan dẹ̀ tó kọrin kan ó ní tọ́wọ́ ẹ bá wà níbẹ̀ má jẹ́ kán mọ̀ jẹ́ èèyàn fẹ́ ní fọ́rọ̀ ó lè máa kọ́fà níbi tó ti wọ́n kó tó ń kìí torí àwọn èèyàn torí ibi tá a ti wá yẹn tí wọ́n ti gbọ́nà kan tí báyìí wọ́n á dáná bó bẹ̀ ni wọ́n jẹ bẹ̀rù ni a ò lè sọ ṣùgbọ́n kí máa sọ̀rọ̀ tí ò ní kí ọmọ 25 years ọmọ ìgbò ṣe rọra going to 250 million
mo rò pé investigating officer ló yẹ kó máa sọ irú yẹn kò ń ṣe irú èmi àbẹ́yìn àbáwọn tó ń sọ̀rọ̀ yẹn so mi ìfẹ́ kẹ̀ máa dàbí kó ń jealous tàbí ó ń fi èèyàn kó máa fi ṣe bí ìlara èmi máa ń rí nǹkan bẹ́ẹ̀ lójú ti tèmi kò sí tí wọ́n lè tó lè jọ mí lójú mi lẹ́ni rò pé bóyá nǹkan kan ló ṣe ẹ wo àwọn tí mo tó ẹnu iṣẹ́ ìrànṣẹ́ tó ti dèèyàn gidi wà rẹpẹtẹ àwọn tó bẹ́ẹ̀ tẹ́mi náà bá mi ti jù lọ́wọ́ báyé ṣe rí nìyẹn mo ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ìṣẹ́ nìkan lè pè mí sí mo ṣe tó pè mí jọkàn sí pé ìránṣẹ́ ọlọ́run man of God ọlọ́run dẹ̀ ní kí fún yín nìkan kí ní àárọ̀ ọjọ́ mi dẹ̀ ní kankan lọ́wọ́ wá yẹ àárọ̀ ìjọ kejì yẹn máa ra mọ́tò tuntun ẹ bá rí mi sìn á ní ó ti ṣe 419 ọmọ ẹ̀bọ̀n láti gbówó wá fún ṣẹ́tì bẹ́ẹ̀ yẹn ó possible bẹ́ẹ̀ kò yẹ kí ẹ máa sọ tí ó dára ẹ pé ikú là ń sọ ń pa èyí náà ẹni tó kú náà ń pẹ̀gbọ́n ẹ̀ yìí tó dẹ̀ jẹ́ gbànújẹ́ fẹ́ nìkan ọ̀rọ̀ tẹ́ sọ lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ sọ ń pa pé yóò mú ọlá yẹn mo ṣe rí news yẹn báyìí I was so saddened torí pé woman yẹn pẹ́ kó tó rọmọ bí ó tún wá bí ọmọ náà jẹ́ yọkan ẹ̀wọ̀n èjì woman yẹn over 16 years olótù nǹkan ṣẹlẹ̀ táwọn èèyàn ọlọ́mọ àti nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa o ẹni bá mọ tó ń pè ní ọmọ lọ́dọ̀ òbí in fact tó bá ń rántí woman yẹn máa ṣàdúrà fún ni because kò yí sí dépòdépò ìyá ọmọ yẹn mọ̀ lọ́wọ́ ni ṣé o tẹ́ ẹ̀kọ́ máa sọ yìí báwo làwọn èèyàn tó fẹ́ràn sí ipò èèyàn ìyá ọmọ yẹn ẹmu ẹ̀ láǹsọ̀ ń pa èyí ọmọ tí ó pé bóbi mọ́lé ní kótó ọmọ 25 years ẹmọ tó ti ná lórí ẹ̀ ẹmọ wàhálà tó ṣe lórí ẹ̀ ọwọ́ akú gbàyàn ṣe wá máa fi ṣàtúnpé gbá kan àwo kan ẹ máa sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò dá sí lójú and that we are very careful Yorùbá ẹ jẹ́ aṣọ́ra wa àṣejù wa pọ̀ ẹnu ń kùn wá so tí mo fẹ́ sọ nìyẹn olótù. àwọn kan sọ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ yìí wípé Ọlọ́run mọ̀ sí ni wípé Ọlọ́run mọ̀ sí mo á wò pé ṣé Ọlọ́run máa jẹ́ kí nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí yẹn. olótù ìjọba láti bá ń béèrè nípa máa ń pa mí ni ní àná woman kan àbútí lódùsùn woman yẹn sì rí tó máa ń kó àwọn ọjà láti China kò ń ṣe Yorùbá oríṣiríṣi nǹkan ló máa ń họ́dà mo á rò pé ẹ̀kan súnmọ́ tó kú ó dùn tó jẹ́ pé wọ́n láwọn ti gbàdúrà kódà tí wọ́n ti gbàdúrà orí àdúrà gan ló kú sí ọwá ń béèrè pé ṣọ́lọ́run ò kì í gbàdúrà wọn ni ní ìfúnlẹ̀sì mọ́ rẹ̀rìn kí ló fà á ṣe rí Ọlọ́run ò dàbí ènìyàn Ọlọ́run tẹ́wọ̀ yìí kò dàbí ènìyàn máa nǹkan ṣe ń gbọ́ máa nǹkan ó sọ̀rọ̀ kan fún mi ó wá sọ bí tí ogun yẹn ti wọ ilé ayé ẹ̀ ó lànà pé ṣe rí the best thing ni pé ó tètè gbà fún Ọlọ́run láti kékeré ṣé gbogbo tá à ń ṣe ń kékeré obìnrin yìí sùn ó ti dáadọ́ ṣe burú sílẹ̀ wọ́n bí ẹ ṣe pé lọ́rùn gbogbo ẹ̀ bá wà báyìí lọ́jọ́ iwájú òkun torí ẹ̀san kò gbóògùn ẹ̀sùn aké kò sí ìtọ́kàn ẹ̀mí òkùnkùn pé bóyá ó kéré ńgbà yẹn ni ó dàgbà ńgbà yẹn ni ń tó ṣe ó ń bẹ̀ náà gbà wọlé sí ẹ lára ẹ sọ pé ṣé Ọlọ́run mọ̀ sí níta máa ń gbọ́ ni pé ọ̀dà gbogbo àgbáyé sì ṣẹ́yìn lè káyé igi tó wà lágbàáyé láíláí ta lè káyé igi tó wà lágbàáyé ta lè káyé èèyàn sì torí wọ́n lọ ṣe registration tó bá bímọ ṣé wàá lè káyé ewé tó wà lórí igi kan a dẹ̀ máa ń gbọ́ pé ewé kan ò ní í jábọ́ lára igi kọ́lọ́run má mọ̀ sí. bẹ́ẹ̀ni Ọlọ́run ló mọye nọ́mbà irun orí wa iye tó jẹ́ kí àdẹ́sà tó lè ká òsì láyé wọn tẹ́ tí bí kí àdẹ́sà tó fi ń ṣiṣẹ́ ṣàti bábà kò sí tọ́lọ́run ò mọ̀ sí ṣùgbọ́n gbogbo nǹkan tó máa ń ṣe sábàbí ló máa ń pọ̀ jù nínú ẹ̀ sábàbí. alákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ kan wà tẹ́ pẹ́ lè gbé sí tẹ́ máa lọ free why ó lè jẹ́ pé àwọn bàbá yín àti ìyá yín àwọn bàbá yín ti ṣàwọn oore kan torí Bible sọ pé love covereth multitude of sin èmi á dẹ̀ ṣe nǹkan yẹn Ọlọ́run á dẹ̀ dí pẹ̀lú mi kí ló fà á Ọlọ́run ò rí àánú gbà èmi ò rí àánú gbà torí nǹkan tó táwọn òbí tèmi ti ṣe sílẹ̀ àwọn dá tí ní pé Ọlọ́run máa ń pa ẹlòmíì tápẹ́ Ọlọ́run bá ràn yàn iṣẹ́ torí ọjọ́ ewu kọ́ jẹ́ pé a lè rí ìjọba ọ̀run wọ̀ ẹ rí i pé Jésù fúnra rẹ̀ ọdún mẹ́ta lọ Jésù fúnra ẹ̀ kò ju 3 years lọ ṣẹ́rù mi wà tẹ́ pé nǹkan mi máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì tẹ́ pé inú ìnira yẹn ló máa ti kẹ́kọ̀ọ́ ìrántí máa ń sọ nílẹ̀ Yorùbá pé ọ̀ràn ṣe ni wò
ká lè mẹ́ni tó fẹ́ ni torí tí nǹkan bá ń dùn ẹ lè kọ́ta mọ́ rẹ̀ ẹ lè mọ́ rẹ̀ lọ́ta Ọlọ́run á jẹ́ kí nǹkan yẹn ó kàn díẹ̀ níbẹ̀ lẹ́tí wá pé báyìí lágbájá ṣe rí sí mi tí ó yẹ yín sìn Ọlọ́run máa fàyè gba nǹkan míì gbà míì náà láti lè fi kọ́ àwọn ẹ̀dá kan lẹ́kọ̀ọ́ kíní kan ṣẹlẹ̀ sí mi ní ìjẹta ṣé ń gbọ́ olótù mo promise ọmọ bíbí inú mi kan fẹ́ fún ní nǹkan kan ìmúra mo pé o mo ní dáàdì wọ́n níbẹ̀ kò pẹ́tẹ́ sẹ́tù wá fún monthly allowance mo ní ọkàn mi kí n kàn kò tó 2 hours èèyàn kan wà tẹ́ kó sick gidigidi ọ̀rẹ́ mi kan ni bẹ́ẹ̀ mo ti nọ́mbà táwọn tí mo fẹ́ help bẹ́ẹ̀ tí tẹ̀ tí ì kàn rárá Ọlọ́run wá ní kí n stop pé mo fẹ́ ṣe òun ní kí n send owó yẹn sí kí n wá wò pé ó ṣàlẹ̀ bíi tiẹ̀ kí n wá lọ fọ́mọ tèmi kíní yẹn Ọlọ́run ò ní sọ̀rọ̀ o ṣùgbọ́n Ọlọ́run máa lọ dúró dè mí níbì kan ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèyìn ò kí n sábà mọ̀ bọ́lọ́run ṣe ń react torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Christian lẹ́nu church ti sú wọn ọ̀pọ̀lọpọ̀ lómi lónìí àdúrà ti sú wọn àwọn gbàdúrà àwọn ò ní wo àwọn ẹ̀rọ táwọn ń ṣe tí ò fi jẹ́ kádùrà wọn gbà tàbí kíkí ló lè fà á tí nǹkan fi ń ṣẹlẹ̀ sí mi tí èyí sì ó tún táwọn máa ń fà á gbà míì tí nǹkan míì àṣẹ tá máa bẹ̀rẹ̀ pé Ọlọ́run mọ̀ sí ṣùgbọ́n ohun tó fa kíní ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ àwa ò lè mọ̀ Ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n Ọlọ́run ò kì í ṣe ibi. Ṣé gbogbo àwọn tó ń pààyàn ń sìn tẹ́ ẹ̀ mọ̀ ń sìn tó fi ń ṣoríire tó ń ṣe gbáà tó bá dọjọ́ iwájú ṣe rò pé kí ni yóò ní padà jà wọ́n ni bí yóò jà wọ́n á jà wọ́n mọ́ wọn. ṣùgbọ́n mi lè máa gbé Ìbàdàn kó tí kò lọlẹ̀ Haúsá èmi lè máa gbé Èkó kó tí máa gbé lóyìnbó tógun yẹn bá ń jà ń bẹ̀ yẹn àwọn tí ò mọ ibi tó rọ̀ tí ń bá bọ̀ wọ́n máa pé kí ló ṣẹlẹ̀ báyìí ṣe ẹni tó mú ọ̀rẹ́ ẹ̀ lọ ṣẹ́yún ẹ tó mú ọ̀rẹ́ lọ ṣẹ́yún ni o òun ló mú lọ́bẹ̀ o bá dọjọ́ wájú tọmọ tí ẹ bá kú lágbàlagbà tàbí nǹkan kan ṣe ọmọ ẹ̀ sìn ṣé o pé kò ní yí àwa ṣùgbọ́n ó lè jẹ́ tó ṣe ń gbà yẹn lọ́wọ́ jẹ́jà ẹ̀ tàmí yẹn bó ṣe máa ń rí ń gbà mí nìyẹn ṣùgbọ́n àwa èèyàn àkì ń ronú délẹ̀ a kò máa blame Ọlọ́run a máa blame Ọlọ́run a ò ní wo àfọwọ́fà táà náà ti dánwò ṣùgbọ́n bàbá yà yẹn kẹ́nu olótù I know what I'm talking about mo rántí kankan tó ṣẹlẹ̀ sẹ́nìkan ọmọ ẹ̀ ọkùnrin kan náà tó bí ìyá ẹ̀ ti wọ age of 65 ọmọ kì í ṣe ọmọ yẹn kan ló bí o kẹba lè mọ tí woman yẹn pass through bí mo sọ fún yín sọ bẹ́ẹ̀ o ọmọ yẹn ṣe kú nìyẹn ó jẹ́ kí ìyá yẹn gbọ́ after 1 year ìyá ìṣá máa ń béèrè ọmọ yẹn wọ́n lè pè lọ́ọ̀lọ́bì kan ó ṣe gbá kan àmẹ́ tó sọ fún ìyá yẹn gbé lọ ra nǹkan láti jẹ́ ẹ̀ báyìí ìyá ẹ̀ ti sin sí àárẹ̀ ó dẹ̀ ṣe àárẹ̀ fún dídí ọdún 7 ìyá ẹ̀ gbẹ́kú ni torí ó ń wo pé ẹmọ tó wúrò kó máa wà tó máa ṣe lédè lẹ́yìn òun tó láwọn obìnrin sínú alọ lọ́kọ ọmọ ẹ̀tẹ́ pé òun là kọ́ bí ọkùnrin tó ń bí fọ́kọ òun so ìrònú yẹn wá deep yàbẹ̀ sí ní rú nígbò ya ti sunkún sínú kò ríran mọ́ yà ń ṣe kú nìyẹn kò ń ṣe tó dáa rárá olódù Yorùbá dẹ̀ máa ń palẹ̀ wọ́n ní kíní kan ní kí màjèṣí ṣojú òbí rọrùn báwọn ti ń pàwọ́ yẹn náà. Bẹ́ẹ̀ni nǹkan burúkú ni kí màjèṣí ṣojú òbí ẹ̀ rọrùn. Jẹ̀tìrì bẹ́ẹ̀ kó ṣe kó tó dáa ṣùgbọ́n ká máa wá lọ dig deep ká máa sọ pé ọmọ yẹn ló fà á tí ò dẹ̀ sí fact ẹ jẹ́ ká ṣọ́ra wa àwọn èèyàn o. Ọ̀dà ẹ ṣeun. ẹ jẹ́ ká má fi kú ẹnì kankan ẹ̀yin náà bímọ o. ẹ jẹ́ ká ṣọ́ra wa Yorùbá ẹ má jẹ́ ká máa fi ọ̀tẹ̀ǹbẹ̀lẹ̀ kún ká máa dìtẹ̀ èèyàn ká máa fi sọ̀rọ̀ táwọn èèyàn tó bá ra mọ́tò owó tiẹ̀ sọnù ni àbíjọ wa tẹ pa àwọn wa jẹ́ àwọn very careful kí ló ta ṣe rí báyìí òun lè gbé ṣe ṣe yìí sí òdìpọ̀ orí yín o ẹ lọ ra mọ́tò kan sí lọ́tún láàrin kíní kan òun nìkan ló ṣe irú iṣẹ́ yẹn ni. ìwọ̀nba tá ń lò báyìí gan àwọn míì gan wò pé àbí. ṣé rí olótù ẹ gbọ́dọ̀ dáadáa náà ṣé ẹbẹ́ yà mí ṣe rí ṣá ṣé ẹbẹ́ yà mí ṣe rí. à ń bá wọn ṣe náà. èmi bá Hausa ṣe dáadáa mo bá Hausa ṣe dáadáa àánú ọgbọ́n mo dàgbà sí wọ́n dẹ̀ Ìgbò ní gbogbo àwọn ọ̀rẹ́ mi àwọn lọ́kọ̀ jù bẹ́ẹ̀ ṣe rí Ìgbò kò sí tí wọ́n lè ní láyé yìí ṣé mi yẹn sì ṣé ń gbọ́ mi. àgbọ́yé. wọn kì í jẹ́ lọ sí ara wọn o Hausa ló tẹ̀ wá wọ́ọ̀sì jù Hausa máa ń gba kámú ni bàbá mo tó mọ̀ ṣùgbọ́n àwa Yorùbá tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ olótù ẹ lè wá gbé lóyìnbó ìmọ̀ tẹ bá gbé lóyìnbó ẹ̀gbọ́n tó ń pè Yorùbá
wọ́n á mojú ọ̀nà báyìí wọ́n jẹ́ kó mọ bẹ̀ wá jẹ́ bá báyà ara bí nínú òyìnbó n tí ó jẹ́ wá n kò tó jẹ́ ìdìkan mọ́ àbádà àwọn èèyàn mi ní tí máa àbádà mi lè débi tí mo délé. ṣé mọ̀ pé téèyàn bá travel téèyàn bá rí ọmọ ẹ̀yà ẹ̀ níbòmí inú èèyàn máa ń dùn gan tí wọ́n á dì mọ́ra wọn kò rí bẹ́ẹ̀ nínú òyìnbó tẹ́ wá yẹn. wọ́n á fẹ́ lò ẹni. ẹ̀rí comment section wọ́n á fẹ́ lò yàn ni àwọn ará bí wọ́n yẹn. torí pé àdínkàn sọ fẹ́ nìkan jọ́ kan kí wọ́n wọ UK ohun tó ibẹ̀ yìí fẹ́ wá ṣeré kẹ́ padà ní ẹni tó fẹ́ gbé bí là ń sọ. wọ́n lè fi wà táwọn nígbà tí ẹ wá bá gbàgbọ́ jìyà ẹ̀ wọ́n fẹ́ kékeré náà jẹ̀yà a lè gbàgbé kan náà náà ṣe rí àwa Yorùbá ní ìmọ̀ ṣe rí máa ń gbọ́ tó ń lùlù máa ń gbọ́ tó ń pòwe Yorùbá máa ń wú mi lórí ṣùgbọ́n tó bá wá rántí ìwà wa Olótù ó máa ń bà mí inú jẹ́ gidigidi gan ni. mo wo ọ̀rọ̀ Sunday Igboho ní àná àbẹ̀jẹta mo ro ọ̀rọ̀ máa yẹn nílẹ̀ ń bọ́ lójú mi. èèyàn tó fi àwọn ọmọ ìlú òyìnbó èèyàn tó ní owó lọ́wọ́ ó dẹ̀ ń jà fún wa wọ́n dẹ̀ mú lọ́tà. bí Tinubu bá lè yọ máa yẹn kó nu wàhálà yẹn kan yọ kó wanted Tinubu báyìí kó ń bẹ̀ wọ́n á kọ́ fọ̀mà dámàdégé ọ̀tọ́ mo sọ fún yín. wọ́n máa ṣé nǹkan tó ṣe ń jọ kínní àná. wọ́n máa ṣe kí ni. they come for me. wọ́n máa kọ́ fọ̀ wanted náà fi sí wọn tí yorùkú ẹ̀ kúrò. tí Tinubu ló wà ń bẹ̀ sí àwọn gọ́fìnà ìtẹ́wà lè wá kan ṣe sí kó ló lè pín wọn fi tẹ́ni wọn lẹ̀ ó máa le fún lọ́jọ́ iwájú o ẹ wá sọ fún mi ṣé èèyàn burúkú ni kí ni nǹkan tó ṣe tí ò dáa ṣó pààyàn ni ṣó réèpù ni kí ni nǹkan ẹ sọ nǹkan yẹn ìtọ́ ń pè ní Yorùbá nìyẹn o ìtọ́ ń pè ní Yorùbá nìyẹn bẹ́ẹ̀ ni àwọn Yorùbá náà jẹ́ politician táwọn táwọn dárúkọ wọn kẹ́kẹ́ nìkan kan ó tó wọn nítajà wọn nìkan kí ló dé ta rí báyìí àwa Yorùbá kí ló dé ta rí báyìí tí ẹ bá dé lóyìnbó yìí nítorí ẹ̀dùn mi ni pé ẹ wà àwọn aráàbù yẹn àbúrò wọn ni o wọ́n á sọ fún wọn pé ìlú àwọn fẹ́yàwó mẹ́rin wọ́n sì ti wà ní constitution àwọn bẹ́ẹ̀ àbúrò wọn náà mú wọn lé níyàwó àwọn ni wọ́n á fún wọn wé ni o ìyẹn ló jẹ́ pé ẹ bá dé lóyìnbó àwọn aráàbù pọ̀ jù wá lọ lẹ́ẹ̀dẹ́lẹ̀ gẹ́gẹ́ ní torí pé kí ni ó gbé system àwa tiwa kọ́ nìyẹn bíi ká máa jẹra wa lẹ́sẹ̀ ṣé mọ̀ kí lamẹ́ríkà tó bá fẹ́yàwó ń bẹ ó kó ìfọwọ́ níwèé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wọ́n á tún sẹ́ẹ̀tì àwọn èèyàn hàn gbà wọ́n lọ́wọ́ ẹ̀ wọ́n á jọ pé ó yẹ ni àtòbìnrin o ọmọ Yorùbá ẹgbẹ́ àmọ́ àwọn tó complain kí ni wọ́n pọ̀ bàjẹ́ báwọn kan wà lọ́gbà ẹ̀wọ̀n sí 20 years lamẹ́ríkà òun nìkan àbá ti yẹ bí o Yorùbá ló sẹ́ẹ̀tì ẹ̀ hop wọ́n máa ń pè látọgbà ẹ̀wọ̀n nínú program ló ti nọ́mbà mi wọ́n ṣe lọ́dún 12 ń bẹ̀ ní o nínú ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ àti ẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú Yorùbá yìí náà ló sẹ́ẹ̀tì ẹ̀ hop ọmọ Yorùbá ni o bá ṣe ń ṣe nìyẹn Ọlọ́run ni kó ṣọ́ wa èèyàn lùsì ọmọ tó bí ẹ wá lọ sọ pé bákan ló ṣe rí ṣẹ́yìn wà ń bẹ̀ ẹ tí ẹ bá ẹ gbàgbé yẹn lásìkò yẹ ṣé n tẹ̀sán ló fẹ́ gé ọmọ yẹn padà ní. tó ní ká ẹ̀yin journalist ẹ máa bá àwọn èèyàn sòótọ́ o ìwà tó ń hù síra wa ò dá wa yóò báyìí. ẹnìkan pè mí nípa program tí mo ṣe ní last time mo ní ọmọ Ọ̀yọ́ kan lè mí báwo ni mo ní ọ̀gbẹ́ni ṣé òògùn tí mo sọ ń bẹ̀ ni. ẹ jẹ́ àgbàgbé ibi tá a ti wá wọ́n bí ẹ sí Ilé Ifẹ̀ wọ́n bí ẹ sọ́yọ́ wọ́n bí ẹ sóníṣà ṣé olóbí rẹ̀ síbẹ̀ ni tó ń jà sí yẹn ò hẹ́ẹ̀pù mẹ̀kúnnù ká ní Aláàfin máa sọ pé wọ́n fẹ́ dáṣẹ́ kan lẹ̀ ní Ilé Ifẹ̀ sìn àwọn 2 million ọmọ yẹn ló máa gbà síbẹ̀ kí ló tàn wá dá sọ́yọ̀ alọ́mọdún ló ń jà fún oyè supreme tẹ́ ń jà fún yìí kí ló fi hẹ́ẹ̀pù lú ẹ̀ tíì Olótù Ọlọ́run àgbémi débi tí mò ń lọ o mi lè parí ìwà kan kó ní tèmi o Yorùbá kan lè jà tí ibi ní bá wà màá tà gbogbo bẹ́ẹ̀ sí láti kí mo yọ kúrò ìfún ọmọ Nàìjíríà àti tí ìbá lágbára lókù bí lágbára máa lọ ní àdúrà torí pé kí ni èmi máa ń wò wípé ìfẹ́ láyé yìí torí èmi ọ̀tọ̀ fẹ́ nìkan jọ kan Olótù tẹ bá hẹ̀pù ẹnìkan tí inú tó ń dùn pàdé ṣe máa fìl. inú yẹn náà dùn. ẹ ṣé àwọn tó wá ṣe ohun tí ò dáa bá làwọn ṣe ń fìl. ìbéèrè ńlá. àwọn náà dẹ̀ pọ̀ jù ní àwọn Yorùbá yìí àwọn náà pọ̀ jù. èmi àkọlà báyìí ọlọ́pàá ni wọ́n sọ English Yorùbá sí wò English náà máa sọ sí ọkọ adé rí Haúsá báyìí adé sọ Haúsá táwọn Haúsá ẹgbẹ́ ìlú station wọn adé filẹ̀ kò sí tó lè ṣe àbí bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ọ̀tẹ̀ wa yìí pọ̀ láti wá nǹkan ṣe sí torí àwọn ọmọ tá a bí kalẹ̀ yìí tí wọ́n fẹ́ sọ nìyẹn Olótù. ẹ ṣeun o torí àsìkò ẹja máa ṣe lọ ń bí màá fẹ́ kí ẹ pe nọ́mbà yín ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àtàmọ̀ràn ní ṣókí ká máa lọ. àwọn ọmọ tí màá gba àwa èèyàn ni pé ẹ jẹ́ ká ṣọ́ra wa
wọ́n ní òwò kì í fowó lọ́rùn bàbá mi ṣe máa ń pa òwe yẹn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká ṣọ́ra wa gidigidi because gbogbo tá a bá ṣe léni ọ̀rọ̀ ọ̀tọ̀ ní lọ́la ìwọ náà bímọ ọmọ èèyàn kú ẹ ò tí ì mọ̀ dé ọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣẹlújọ́bọyọ̀bọ sínú ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ ká ṣọ́ra wa ìwọ náà bímọ o wọ́n dẹ̀ nígbà tó bá fi yín kà òun náà fi ń san tó bá bàtọmọ ọlọ́mọ jẹ́ wàá bàtọmọ tiẹ̀ náà jẹ́ àdúrà ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ọ̀dọ́ ẹ rọra sáré ayélabó àfowó lọlọ ni o kò sí tó lè pọ oúnjẹ lẹni àwọn kan ti jẹ ṣáájú tiẹ̀ gbóná wà bí tí wọ́n wà ìwọ náà padà lọ síbẹ̀ ìjọ kan wọ́n fẹ́ẹ́ dìgbà mo fẹ́ẹ́ dà wọ́n kọ́ lọ kọ́kọ́ dà nǹkan yẹn wọ́n máa ń kó kọ́ lọ Yorùbá ní kí ẹ máa fi ẹsẹ̀ méjèèjì sáré torí pé wàá ṣubú ni tó wà láti wà very careful bọ́dẹ̀ mọ̀ kẹ́kẹ́ mọ́ kíní kan lẹ́nìí àwọn wòlíì kan wà àwọn àfáà kan wà àwọn adáhùnṣe kan wà tó bá rí kọ́mọdé ní wọ́n á take advantage ẹ̀ wọ́n gan náà padà lò ìwọ fúnra ẹ̀ náà padà lò wọ́n lọ lọ́bẹ̀ fún nǹkan á padà lò ẹ́ fún ẹlòmíì tó lówó jù ẹ lọ ni ó tán nìyẹn nígbà tó wọ́n lẹ́gàn lẹ́yìn so aláàtọ̀ wà very careful nọ́mbà mi ò yí padà +34 698 256 +34 698 256 ẹ tún lè lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Femi Wahab many program tí mo ti ṣe pẹ̀lú Ẹbẹyẹkẹ ẹ máa rí mbẹ̀ lóríṣiríṣi kò ń ṣe more than 30 ẹ tún lè lọ sí YouTube náà kẹ́kọ̀ọ́ Deliver Citadel TV ẹ máa rí àwọn program wa lóríṣiríṣi tẹ máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ nípa oríṣiríṣi nǹkan lẹ máa rí mbẹ̀ tó máa ràn yín lọ́wọ́ láti lè gbé ilé ayé ìrọ̀rùn Ọlọ́run á gbà fún wa ní orúkọ Jésù àmín. àmín tó ẹ ṣé o ẹ ṣé púpọ̀ Prophet Femi Wahab láti Madrid ní Spain ẹ ṣeun. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. It's not limited, you are too much, oh. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóúnjẹ ìjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó. Isnad limited you are too much o. Ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Tẹ́bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.